Béèrè bá ṣe tó lérí ni ó ṣe fọ́ má máa gbin mọ́ tí wàhálà bá ń bọ̀ ọ́ máa tì í náà nì. Ó sì máa gbin ọmọ agbin pé ewé ìwé lélẹ̀ ìgbà wọ́n bá fẹ́ máa gbin kó láyé kó ọ̀dọ̀dà tí wọ́n ń gbádùn lọ́jà náà. Ayé yìí ayé kan máa ń fà. àìsí mùtàlá Ibrahim àkùn bíkẹ́lì máa ti fàtà mọ́ọ̀nà kọ́lá ìníjà ìlú kàlínà sí màmá kọ́lá ìlú ìyàtì kọ́lá láyà náà lọ́wọ́ àdínsọ́ọ̀lì mi. Ìmáàmù Tànà Ibrahim wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ìdílé Àná Ibrahim náà pọ̀ tó bá àfáà pọ̀ irú àwọn àfáà tí sí ara ń fẹ́ jẹ́ lọ́jọ́ fìtínà wọn pọ̀ láyé tó ní ìmúlọ́bí alẹ́ ajíbàrúkà ibi wọn lọ òun ni ọfẹ́ ti ń sọ́dọ̀ àwọn àfáà tí àwọn àfáà títà rẹ̀ ò ní parẹ́ tó kọ̀ rẹ̀ ò ní parẹ́ ádámà ádámù nǹkan lẹ̀ o bàbá náà dẹ̀ wọ́rí ó ṣe sacrifice to the core. Sacrifice wọn tí wọ́n fi wọnú kòtò báyìí ni wọ́n fi sacrifice fọ́lọ́run.